lágbára lọ́wọ́ Elédùmarè o ọba ọlọ́dún ló mọdún ẹ lọ́dún o happy birthday to you olóríire ọmọ Àjàyí Àyàdéoyè lẹ́ni mo bá ẹ yọ̀ mo bá ẹ dúpẹ́ òkú oríire ikú mo ní jábọ́ ní mo arúgbó bọ̀rọ̀ ikú ò ní pa ẹni rèwerèwe mọ́ wa lọ́wọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba kò wá sí bó o ṣe lè pẹ́ láyé tó ìrẹ́ ò ní báwọn fojú mọ́ sàré ọmọ Ọlọ́run á bá mi ṣe gbogbo àwọn ọmọ ẹ lólú ọmọ lẹ́ni ní ìwọ koríki ìdílé bàbá rẹ̀ ìwọ lọmọ náà ń bìrì bí odó ọmọ òpájílẹ̀ bá torí igi ọmọ alágbàdo rárá àrìmọ̀nà gbé sínú àgbàdo rárá bẹ́ẹ̀ ni wọ́n ṣe koríki ìdílé bàbá rẹ̀ àmọ́ tí n bá fẹ́ koríki ìlú rẹ̀ gangan ìwọ lọmọ àjọwá àkókò nílùú Oǹdó ọmọ adé orí jíwọ̀n ọmọ òtórí lẹ̀kẹ̀ jólùkọ̀yọ́ ọmọ oníṣòro ń kún lódó ọmọ amúṣùpàrọ̀kọ yìí ná ọmọ àkùkọ ńlá tí ó jẹ́ kóbìnrin ó kọ ọmọ abilẹ̀kẹ̀ ọrùn ìwọ̀dìwọ̀n ọmọ wá ọmọ ẹkùn ààyè ọmọ ẹkùn tí fi torítorí ọmọ ẹkùn tó ń fi tìrùntìrùn ọmọ àjọwà àkókò ìwọ lọmọ ògbókè sẹ́sẹ̀ àfẹsẹ̀sẹ́ ní ọmọ òtórí ilẹ̀kẹ̀ gbókè mú ní bàràdì ó torí ààbò báwọn nájà làkókò bẹ́ẹ̀ ni wọ́n ṣe koríki àkókò nílé bàbá rẹ̀ ọmọ wá ọmọ ẹkùn ààyè ọmọ olùjì fàlà mẹ́fà ọmọ òmùdà kan sókè wọ́n fi gba ìgbà lọ́wọ́ ẹni Oǹdó ẹjí mọ́gùn olúwa fúnkẹ́ ọmọ Àjàyí ìwọ ti ṣọdún èyí ó wá níṣẹ́mi nínú ìbànújẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè ọba wàá máa bẹ ìran abẹ níbẹ̀ rí wàá máa bẹ ìran ọbẹ níbẹ̀ ṣu wàá máa bẹ ìran àtẹlẹsẹ̀ níbẹ̀ náà wò olúwa fúnkẹ́ ọmọ Àjàyí aya Emmanuel Adéoyè ó ti ṣọdún èyí náà o wàá tún ṣèmí sí lágbára lọ́wọ́ Elédùmarè ọba èmi àjẹun dépò àkọ́yàwó lómi ọbẹ̀ ẹsẹ̀ ní